bá padà wá gbé níbi abẹ́rẹ́ àwọn náà wọ́n máa di fáǹsì ẹ̀ àwọn ọmọ oníṣẹ́ bá ń sọ pé máa ṣe àwọn náà bá àwọn tó ń pé àwọn làwọn ẹ̀fọ́ yìí lọ́dún fún máa ṣe so nílé ayé yìí ó máa dá kí ìwé gan fún ẹ̀kọ́ ọkọ̀ motivate ààrẹ káwọn èèyàn tó lè motivate ẹ̀ that's it èyí tó bá motivate ààrẹ wọn kàn máa ṣe ẹ̀rọ náà wàá gbé nǹkan tó ń ṣe yẹn wàá gbé kalẹ̀ gbígbẹ́ ṣe nǹkan tí ò dá lónìí ṣe nọ́sẹ̀nsì lónìí ṣe ìdìbò yẹn lónìí ibi tó ti ṣe ìdìbò wàá mú ọgbọ́n kan bẹ̀ òṣì tó ń ṣe tó dá ikú ìṣòṣò lójú rẹ ọgbọ́n tó ti mú bẹ̀ yẹn àwọn ò tí ì àtúngbò lọ́jọ́ mi bí o ṣe máa ní ọpọlọ lọ tí wàá máa gòkè lọ nìyẹn gbogbo tó bá ń dìbò tó mọ̀ pé yes bí o ṣe tó mọ̀ pé yes kìíní nǹkan tí mo mọ̀ pé mo good sí máa ṣe lọ èrè good lẹ́ẹ̀kan ní ká bá gbogbo ìgbà ẹ̀kọ́ láǹkan ọ̀hún tó lé wa ẹ jẹ́ ká máa ṣe kí ni ká di nǹkan tá a bá lè ṣe ká dì mú gidigidi ká lè gbé ní ayẹyẹ bẹ́ẹ̀ ni láti bí àṣà wa ní gbogbo nǹkan tá a bá gbogbo talent tá a bá ní nílé ayé wa ká máa lò ẹ̀lú fáráyé ó ní program kan tí mo fẹ́ padà bẹ̀rẹ̀ ní online bẹ̀rẹ̀ yẹn máa jẹ́ orí TikTok mo fẹ́ bá wa sọ̀rọ̀ about 20 ìfẹ́ tó ń vision kó tó bí a mo fẹ́ sọ vision fún yín bọ̀ according to technology mo fẹ́ bá wa sọ àwọn ọ̀rọ̀ kan tá a bá wo 25 tàwọn àbáyé tá a bá wo sí 2030 you understand ó ní àwọn advancement kan tó padà ń bọ̀ wá sí láti gbogbo ayé pátápátá ìṣe Nàìjíríà nìkan so àwọn nǹkan tó yẹ ká bẹ̀rẹ̀ sí máa ṣe láti ìsìn kalẹ̀ tó máa lọ late tó bá di ìgbà yẹn mi ò sọ vision for anybody mo kàn sọ ní baby computer science student tí mo jẹ́ ni so ẹ máa dídé program yẹn máa ṣe flyer jáde kẹ́ ẹ̀ wò inú mi máa dùn ẹjọ́ ìwà orí TikTok àti máa ṣe yẹn eléyìí ẹnì kan lórí YouTube ló wà so ẹ máa ọkàn bá wa lọ ẹ subscribe ẹ lọ follow wa lórí TikTok náà Easywealth_official.